Sinimá tẹ́ ẹ gbọdọ̀ wò ni sinimá kan tá a pàkọlé rẹ̀ ní Òrìṣà. Nínú sinimá yìí la ti rí oríṣiríṣi àwọn jàǹkàn-jàǹkàn òṣèré bíi Ọdúnladé Adékọ́lá, Bọ́lájí Àmúsàn Mr Latin, Jídé Kòsọ́kọ́, Fẹ́mi Adébáyọ̀, Délé Òdùlé, Ṣẹ́gun Ògúngbè, Ibrahim Yekini Ìtẹ̀lẹ̀, Múyìwá Adémọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọdúnladé Adékọ́lá jẹ́ ọba nínú sinimá yìí tó sì yájú sí àwọn ẹlẹ́yẹ. Ó ní wọ́n ń ṣèdí lembelembe, wọ́n ń ṣàyà làǹbàlàǹbà tí wọ́n sì fi bẹ́ẹ̀ dá sẹ̀ríà fún. Múyìwá Adémọ́lá jẹ́ balógun nínú sinimá yìí tí kò sì nífẹ̀ẹ́ sí bí ọba ṣe ń bá àwọn omidan ìlú lájọṣepọ̀ tipátipá. Fẹ́mi Adébáyọ̀ la mọ̀ sí Kọ́mọkọ́mọ. Nínú sinimá yìí, òun ń kó ọmọ tí ó sì ń tì wọ́n mọ́lé. Ọ̀sán kan òru kan ni ọba márìn lọ tó sì bẹ̀rẹ̀ sí ní ṣe gángangan. Ó padà wálé ṣùgbọ́n gángangan yìí ò máa fi í lẹ̀. Tó bá sọ̀rọ̀ bíi wípé ó ti gbádùn nísinsìnyí, á tún sọ̀rọ̀ bíi alágànná tó bá tún yá. Gbogbo ètùtù tí wọ́n ṣe láti lè jẹ́ kí ara rẹ̀ yá, pàbó ló bọ́ sí o. Kí ni ká ti gbọ́ pé ọba ìlú ń ṣe gángangan, ṣùgbọ́n ṣá, àṣírí kan wà láàrin Kọ́mọkọ́mọ, balógun àti ọba. Ẹ ní láti wo sinimá yìí, Òrìṣà la pàkọlé ẹ̀ látọwọ́ Ọdúnladé Adékọ́lá.